Bismillah walhamdulillah wassalatu wassalam ala rasulillah. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alẹ́ òní ni alẹ́ ọjọ́ Jumu'ah. Alẹ́ ọjọ́ Jumu'ah ní kété tí oòrùn ti wọ̀ àti bọ́ sí ọjọ́ tuntun. Déètì òní máa jẹ́ 20 oṣù kọkànlá Júlíkọ́ádà ọdún 1447. Àwọn kèfèrí àwọn ò tí kúrò ní Thursday tí wọn, ó sì di aago 12 òru káwọn tó bọ́ sí ọjọ́ kejì. Nípa bẹ́ẹ̀ déètì wọn lónìí ó sì ń jẹ́ ọjọ́ keje oṣù karùn-ún oṣù May ọdún 2026. Àkọlé ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ fún Adeola àti àwọn ẹlẹ́ha TikTok akẹgbẹ́ rẹ̀. Ọ̀rọ̀, a message to Adeola, or a message for Adeola àti àwọn ẹlẹ́ha TikTok akẹgbẹ́ rẹ̀. Ọ̀kan nínú àdánwò tí social media tó kó bá àwọn obìnrin ó ní pé a ti ẹ̀gbọ́ tàwọn obìnrin kèfèrí, àwọn obìnrin kèfèrí tí wọ́n gbajúmọ̀ lórí social media, lórí TikTok, Facebook, Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A gbọ́ tí wọn torí pé àwọn kèfèrí tẹ́ ń wò yẹn, ilé ayé náà ni ilé ìgbádùn wọn, ọ̀run wọn ó ní ọgbà ẹ̀wọ̀n wọn. A gbọ́ tí wọn. Kí la fẹ́ pè tí àwa mùsùlùmí tó jẹ́ pé ilé ayé ó jẹ́ ọgbà ẹ̀wọ̀n fún àwa, àlìkìyámà wa òun ló jẹ́ ilé ìgbádùn fún wa. Kí la fẹ́ pè tí wa tí a wà máa farawé àwọn kèfèrí tó jẹ́ pé a máa lérò wípé ohun táwọn kèfèrí bá lè ṣe nínú ilé ayé wọn yìí tí wọ́n fi ń dunra wọn nínú, tí wọ́n fi ń ṣe gbẹdẹmukẹ́, tí wọ́n fi ń ṣe yọ̀tọ̀mì, a lérò pé gbogbo ẹ̀ náà ni àwa tá a jẹ́ mùsùlùmí lọ́kùnrin, mùsùlùmá lóbìnrin, pé gbogbo ẹ̀ náà ni àwa náà lè ṣe, lẹ́yìn tí Allah subhanahu wa ta'ala tó sọ pé la yastawi ashabun nar wa ashabul janna, ashabul jannati humul faizun. Èrò náà àti èrò ọgbà àlìjánà wọn ò dọ́gba. Àwọn èrò ọgbà àlìjánà àwọn sì ni olùjèrè. Ṣé èyàn ò tí ì tó lọ́rọ̀ fún wa tá fi máa wà very careful wípé àwa àti àwọn kèfèrí a lè jọ ta ọ̀mì nílé ayé. Lọ́dọ̀ kèfèrí kò sí haram, àfi nǹkan tí kèfèrí tó bá kórìíra rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ póhùn ò fẹ́ràn rẹ̀, ó nìkan ni ò ní ṣe. Lọ́dọ̀ àwa mùsùlùmí, a fẹ́ akọ̀ ohunkóhun tí ẹ̀sìn wa tó bá ti pè ní haram, tá bá fẹ́ yẹpẹrẹ ara wa, a gbọ́dọ̀ respect ẹ̀, a gbọ́dọ̀ pọ́nlé, a gbọ́dọ̀ observe ẹ̀, a gbọ́dọ̀ ṣe àmójútó rẹ̀, nítorí kí a má bàa jì sí inú haram. Ẹni tó ń jì sínú haram, ó ń kó sínú ọgbà Ọlọ́run. Bíyàn bá jẹ́ onílé
tó bá ṣe fẹ́ǹsì yípo ilé rẹ̀, ẹni tó bá wọnú ọgbà rẹ̀ láì gbà yọ̀ǹda, ìmú kí ni wọ́n mú? Ìmú olè, ìmú ọ̀daràn. À ń bọ̀ sí bọ̀ sí ohun tọ́lọ́ ń pè ní ọgbà rẹ̀, hímà lọ́yì màhárìmù. Àwọn nǹkan tọ́lọ́ bá ṣe léèwọ̀ ó ní ọgbà Ọlọ́run, ni wọ́n fi máa ń sọ pé ẹ má yàgbà Ọlọ́run, ẹ má yàgbà Ọlọ́run. Ṣùgbọ́n unfortunately àwa mùsùlùmí a mọ̀ wọn ara wa, a fẹ́ máa ṣe àfarawé. Àwọn kan nínú wa wọ́n lérò wípé òfin ẹ̀sìn wa ti pọ̀ jù, wọn ò sì kúrò nínú ẹ̀sìn wọ́rọ́wọ́ kí wọ́n lọ sínú ẹ̀sìn kèfèrí, ibi tí ò ti sí òfin èèwọ̀, ibi tí ẹnìkan ti kú fún ẹ̀ṣẹ̀ wọn, wọn ò gbabẹ̀ lọ. Wọ́n wá wà láàrin wa, wọ́n wá di onísọnù, wọ́n di onísọnù. Ọ̀kan pàtàkì nínú àwọn igun tí ò mọ̀ wọn ara wọn láàrin àwa mùsùlùmí, òun náà ni àwọn obìnrin mùsùlùmí, pàápàá jùlọ àwọn oníjìlbáàbù, àwọn tí wọ́n ń lo Niqob. Lórí social media lónìí, Allah nìkan ló mọ iye àwọn ẹlẹ́hà TikTok, àwọn ẹlẹ́hà Facebook, àwọn ẹlẹ́hà Instagram táwọn náà ti ṣí page, wọ́n á máa display ara wọn, wọ́n máa kápá sókè, gbogbo ayé ọmọ wo gbígbá àyà wọn ṣe tó àti bó ṣe mọ, wọ́n máa yídìí àtẹ̀tí díẹ̀ pẹlẹbẹ àtẹ̀lé tí díẹ̀ yọbọ̀. Wọ́n ń fara wé àwọn kèfèrí tí ò gbàgbọ́ nínú Ọlọ́run, kèfèrí tí ò gbàgbọ́ nínú ìyanu sàárè, kèfèrí tí ò gbàgbọ́ nínú ìṣirò iṣẹ́, kèfèrí tí ò gbà páyé iná ń bẹ. Wọ́n ń fara wé wọn. Wọ́n ń fara wé àwọn kìrìsìtẹ́nì tí wọ́n dúró sórí ìgbàgbọ́ irọ́ wípé ẹnìkan tí ń jẹ́ Jésù Kristi ó wá sílé ayé láti wá kú fún ẹlẹ́ṣẹ̀. Torí náà káwọn ẹlẹ́ṣẹ̀ máa ṣe yọ̀tọ̀mí, kí wọ́n máa gbáyùn lọ nínú ẹ̀ṣẹ̀, torí pé gbogbo ẹ̀ṣẹ̀ yòówù kí wọ́n hù pátá wọ́n ti kó sínú bàsíà, wọ́n ti kó sínú rìsàfúà, wọ́n wá gbélé Jésù lórí. Jésù wáyé ń tiẹ̀ láti wá ru ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀. Nígbà táṣìírí wọn sì tú, wọ́n ní kò sẹ́ni tí ń jẹ́ Jésù kankan bí kankan o, wọ́n ní wọ́n invent orúkọ yẹn ní o. Jesus is an English word. Ànábì tọ́lọ́run rán sí ọmọ Israelite ni, is not an Englishman. So kò jọra wọn. Ó bá ẹrù ẹni bodè, ìwọ tó di ẹrù ìyà lé Jésù lọ́rùn, ó bá ẹrù rẹ níbodè. Ẹ wá máa gbọ́, ṣé ráwọn ẹlẹ́hà yìí, èmi náà máa rí wọn. Kódà ní nǹkan bíi 2 weeks ago, mo mẹ́sẹ̀jì àwọn bíi mẹ́ta nù wọn. Oríṣiríṣi ọkọ̀ mo fi sèfò ọkọ̀ wọn. Mo lè ní ẹlẹ́hà TikTok, ẹlẹ́hà show me your body, oríṣiríṣi ọkọ̀ dákúdákú mo fi sèfò ọkọ̀ wọn. Mo fẹ́ bá wọn sọ̀rọ̀ lábẹ́ ilé. Kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe báyìí? Kí ló ń ṣe yín tẹ̀ ń dán dídì rí wò báyìí? Kí ló ń ṣe yín tẹ̀ ń dánwò èrè wò báyìí lórí social media? Ẹlòmíì yóò lóun ta ọjà, ó lè lóun ta aṣọ, òun họ́dà ọjà lọ́dọ̀ òun ni ó bá dẹni tí ó mọ yí bọ́dì lórí social media. Ọ̀kan pàtàkì nínú wọn ó ní ẹni tí mo fẹ́ dojú ọ̀rọ̀ yìí kọ, wọ́n ń pè ní Adeola.
wọ́n ń pe arábìnrin yẹn ní Adeola. Òun náà wà nínú àwọn ẹlẹ́yà TikTok tó gbajúmọ̀ dáadáa. Òun náà ọmọ ń display mo máa ń rí màá wọ́ kúrò ń bẹ̀ màá lọ síbòmí àṣà ń dè mọ́lẹ̀. There was a time tí Adeola yìí pẹ̀lú jilibab àti Niqob ó dúró sẹ́yìn alàgbà Yínká Ayéfẹ́lẹ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ Kristẹni lòun. Okay, ó wà lórí ìjókòó tí máa ń jókòó sí lórí àga rẹ̀. Èyí Adeola tó wọ jẹ̀lìbáàbù ó wá ń jó lẹ́yìn Yínká Ayéfẹ́lẹ́, ó ń jó bẹ́ẹ̀ náà ló ń dì í mọ́ lórí social media. Mo wò pé èyí Ọlọ́run máa ṣàánú wa o, níbo lọ̀rọ̀ yín wá fẹ́ já sí báyìí. Okay, so mo tún gbójú kúrò ń bẹ̀. Wọ́n wá di níṣe ìrọ̀lẹ́ yìí tí mo ń ṣe prógámù kan lọ́wọ́ ni ẹnìkan wá sẹ́ndì fídíò Adeola sí mi wípé kí n wò. Nígbà mo wọnú ilé mo yẹ orí WhatsApp mo wá rí kí ni mo rí ń bẹ̀, mi ò ní fi hàn yín o. Adeola yìí tí ń wọ Niqob ó wá bọ́ta ó wá ń sunkún lójú screen náà, ó wá sí Niqob ó sì kúrò ní ojú, gbogbo ayé wá rí, ó sí Niqob ó sì kúrò ní ojú rẹ̀. Ó wá ra mustafu kan báyìí ó ra fi gbé ọrùn ẹ̀ báyìí ó fi rí mọ́ orí. Ó wá kọ àwọn àkọlé kan síbẹ̀, ó ní ìgbà tí mo fẹ́ gé èèyàn rẹ̀ òun ò ráyé jẹ, wọ́n fi ayé sú òun. Ní ìsìn kèsè pé òun fẹ́ tàbùkù ẹ̀sìn o. Ẹ jẹ́ ìwọ̀n náà bá mo lè rí tọ́kọ ọbẹ̀. Ẹ jẹ́ ìwọ̀n. Omi ìtúnlé lẹ́yìn. Eléyìí ó yọ apá bọ́ta nù jìlìbáàbù ni, ó ti ya tàtú sọ́wọ́, tàtú ó ti yà sọ́wọ́, ó wá ń sí apá rẹ̀ báyìí. Ẹ̀yin tẹ́ ti rí tí mo ń sọ yìí. Ó wá fi hàn àwọn èèyàn pé apá mi rèé o, tàtú ní bẹ́ẹ̀ yìí o. So ó ní eléyìí tí ibi tó ti sí ojú yẹn òun wá tún dà ní ètò orí mọ́ o. Anyway, ẹ ti rí tí mo ń sọ. Ó wá sí ojú lójú screen, àwọn èèyàn wá rí pé ọmọ yìí máa fáyín o, ọmọ yìí máa pọ́n tán o. Adeola àbí kí ló ń pera rẹ̀? A sọ fún yín síwájú ẹ gbọ́ràn. Ó wá kọ nǹkan síbẹ̀ wípé nǹkan tóun ṣe tóun sí jìlìbáàbù lójú fún ara òun lójú screen tóun sì gbé sí gbogbo ayé, ó ní kìí ṣe kóun fẹ́ fi tàbùkù Islam o, òun fẹ́ jáyé ni o. Tọ́ ó wá kọ ọbẹ̀ nínú ọ̀rọ̀ tó kọ ọbẹ̀ wípé onígbà tóun fẹ́ dáa, ó ní òun ò ráwọn èèyàn gidi ṣùgbọ́n òun wá wò pé kí láǹfààní dídá tóun dáa tóun ò rí àwọn èèyàn ṣùgbọ́n kóun fẹ́ kan darapọ̀ mọ́ wọn, kóun fi pa ìrònú rẹ̀. Bí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yà tẹ́ ń rí lórí TikTok, Instagram, Facebook, bí ayé ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe rí nìyẹn. Wọ́n ti wà depressed, ìbànújẹ́
ó ti wọnú ayé wọn. Nígbà tí ìbànújẹ́ wọnú ayé wọn tán, wọ́n wá wà hopeless, wọ́n wá sọ ìrètí nù. Ìbéèrè ni wípé ta ló kó bá wọn, ta ló bà ayé wọn jẹ́? Ẹ jẹ́ kọ́kọ́ lọ sínú hadith Ànábì sallallahu alaihi wasallam kí n tó máa wá ṣe àlàyé tiwantiwa tí ó fi yé wa dáadáa yékéyéké. Gbogbo ẹ̀yin ọlọ́mọge, mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí. Gbogbo ẹ̀yin single mothers, ẹ̀yin adélébọ̀, ọlọ́mọ kan, ọlọ́mọ méjì, ọlọ́mọ mẹ́ta, tẹ́ ń dá gbé tílé ayé ti sú yín. Tẹ́ wá ń sọ fáyé wípé ibi tí àwọn ọkùnrin bá yín dérè yìí. Tẹ́ wá ń sọ wípé kò sọ́kùnrin rere kankan mọ́ láyé. Àti gbọ́ ń tẹ́ wí. Àmọ́ ẹ tẹ́tí gbọ́ èsì látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Àdísì tí mo fẹ́ kà fún yín yìí, ẹ rí kà nínú Abu Dawud. Ẹ rí kà nínú Abu Dawud. Hadith 4983. Nínú Sahih Muslim 2623. Nínú Malik, Muwatta Malik, ẹ̀rì kàmbẹ̀ ní Hadith 3607. Ẹ̀tùn wá rí kà nínú Ahmad, Musnad Ahmad, Hadith 8514. Now, hadisi náà sọ̀hábà pàtàkì Abu Huraira òun ló gbà wá. Ó sọ pé òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam sọ pé idha qala rajulu halaka an-nasu fahuwa ahlakuhum wa fi lafdhin fahuwa ahlakahum. Ànábì ní ẹni tí máa sọ̀rọ̀ tí è parọ́ lànábì, ẹni tá a sì gbọ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́ lódodo lànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ẹ̀yin ẹlẹ́yà tẹ́ ń sọ wípé kò sọ́kùnrin rere kankan mọ́, àwọn ọkùnrin ní bá yé yín jẹ́, àwọn ní sọ ìdí sí gúnmọ́dà, wá tẹ́tí gbọ́ ọ̀rọ̀ yìí. Ànábì ní idha qala rajulu halaka an-nas. Nígbà tí èèyàn kan, Ànábì dákọ rajulu láti fi dúró fún àtọkùnrin ni o, àtobìnrin ni o. Torí ọkùnrin lè sọ bẹ́ẹ̀, obìnrin náà lè sọ bẹ́ẹ̀. Idha qala rajulu, tí ènìyàn kan bá sọ pé halaka an-nasu, ayé àwọn èèyàn mà ti bàjẹ́ o, ayé àwọn èèyàn ti tá o, gbogbo àwọn èèyàn ayé wọn ti bàjẹ́ o, wọ́n ti dèyàn burúkú o. Ànábì ní fahuwa ahlakuhu. Ànábì ní òun lólórí ibú jùlọ, òun láyé ẹ̀ta jùlọ. Ẹni tí ń sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́, òun láyé ti ẹ̀ta jùlọ, òun ni aláyé bàjẹ́ jùlọ, tí ẹ̀ ló bàjẹ́ jùlọ. Òun pariwo páyé àwọn èèyàn ti bàjẹ́, ayé tí ẹ gẹ́gẹ́ ló bàjẹ́ jùlọ. Ànábì ló sọ bẹ́ẹ̀. Òun pariwo pé àwọn èèyàn ti parun o, kò sọ́kùnrin rere mọ́ o, gbogbo wọn ti di bákan náà o, wọ́n bá ti fẹ́ ọ, wọ́n bá ti tọ́ ọ wò, wọ́n bá ti bímọ kan, wọ́n lé ọ bọ́ta, ọba bímọ méjì, wọ́n lé ọ bọ́ta, ọba bí mẹ́ta, wọ́n lé ọ bọ́ta, wọ́n tún fi mí jìrọ̀ rẹ. Tọ́bẹ̀ ẹ̀gẹ́ tó dá sí pé tẹ́ bá ní sọ tún ṣé wà lọ́kọ ní ara o, mi ò lọ́kọ mọ́ o, ibi tọ́kùnrin bá mi dé lónìí, mi ò tún gbọ́dọ̀ tẹ́ra mi lẹ̀ fọ́kùn kankan mọ́ o, ọmọ kan tí mo ti bí òun náà ni ọmọ sọkọ mi o, méjì tí mo ti bí òun ni ọmọ sọkọ mi o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun pariwo pé gbogbo ayé àwọn èèyàn ti bàjẹ́. Ànábì ní ayé tí ẹ gẹ́gẹ́ ló bàjẹ́ jùlọ. Ẹgbà wá kan nù. Wà fi lafdhin, nínú ẹgbà wá míì, Ànábì tún ó chẹ́ǹjì ahlakuhum,
ó sọ di ahlakahum tó túmọ̀ sí wípé gbogbo ẹ tí bá ń pariwo pé kò sí èèyàn rẹ̀ mọ́ láyé ànábì ní fahuwa ahlakahum ànábì ní òun náà ló sọ wọ́n di èèyàn bú ìwọ náà ló bayé wọn jẹ́ ìwọ igẹ́gẹ́ ní o ìwọ tó ń pariwo pé kò sí èèyàn rẹ̀ mọ́ ìwọ gẹ́gẹ́ ló bayé wọn jẹ́ ẹgbà wá kìíní sọ pé ayé ìṣẹ́ ló bàjẹ́ jù lọ àwọn tó ń pariwo wọn gan ayé wọn tó dáa but ayé tiẹ̀ ló worst ìkejì ń sọ wípé ìwọ gan ló bayé wọn jẹ́ ìwọ obìnrin tó ń pariwo pé kò sọ́kùnrin tó dáa mọ́ pàápàá jùlọ àwọn onísúnà ẹ mọ̀ sọ wá lẹ́nu pé àwọn àfáà súnà wọ́n burú wọ́n ṣe gbá wọ́n bá ti fẹ́ yín ẹ bá ti bí kan wọ́n lè bọ́ta ẹ bá ti kíní kan wọ́n gbà yín dànù wọ́n gbà yín bọ́ta bí omi àgbàrá wọn ò lámójúkúrò wọn ò ní kíní kan wọn ò ní sùúrù ṣé sóbìnrin tóbi máa pé ni ṣé kíní kan mọ́ sí kíní kan ni ànábì ní ìwọ gangan ló bá yé àwọn ọkùnrin jẹ́ tẹ̀sán ẹ̀ wá ń ké lórí rẹ̀ jama àlàyé ọ̀rọ̀ eré irú Adéọlá yìí àtàwọn akẹgbẹ́ rẹ̀ èdè tí wọ́n ń pè lẹ́nu ó ní wípé àwọn dá àwọn ọkùnrin kan táwọn fẹ́ ló bá yé àwọn jẹ́ ànábì wá ń jẹ́ kó yé wọn wípé ayé tí wọn gan ló bàjẹ́ jù lọ tàbí àwọn gan ni wọ́n bá yé àwọn ọkùnrin jẹ́ bó sì jọ́kùnrin náà ló bá ń sọ bẹ́ẹ̀ lẹ́nu ayé ọkùnrin yẹn òun ló bàjẹ́ jù lọ tàbí òun ló bá yé wọn jẹ́ òun ló bá yé àwọn obìnrin jẹ́ ẹni yòówù tó bá ń sọ lẹ́nu ìṣọkùnrin ni o ìṣobìnrin ni o ní àdìsí yóò mọ̀ kò lè lórí mo wá fẹ́ padà sórí ẹni tó ní mẹ́sẹ̀jì Adéọlá bó o ṣe síjú lẹ̀ yẹn lójú screen à ń wù ọ́ níwò pé ó lẹ́wà lójú screen barista ọkùnrin kan ó ní ọmọ dára ó lẹ́wà ó dẹjọ́ ó ti dẹjọ́ báyìí o sórí gbogbo tí ń jọ lójú tó fẹ́ tàfàyè o ó ti di kéèsì mọ́ lọ́wọ́ ẹ ń bá mọ̀ tó mọ̀ físíkálì ó ṣeéṣe kó gá sí pé ò tí ẹ̀wùlẹ̀ lẹ́wà kó gá sí pé ẹwà ayédèrú ẹwà àtọ̀ọ́dá tọ́pọ̀lọpọ̀ yín ń dá nílé ọkọ níbẹ̀ lára rẹ̀ torobìnrin mi ẹ̀rì tí ó ti pọ́n yóò pípọ́n yóò tó pọ́n yóò fẹ́ẹ̀kì ni o kìí ṣe bọ́lọ̀ ọba ṣe dá o tó bá wá lọ dọ́gbọ́n sí àwọ̀tọ́lọ̀ ń fún ọ torí kò fẹ́ rẹwà tó wá bẹ̀rẹ̀ sí ní rùn sí ọkọ rẹ bóò ní o sí nílé ọbọ̀ta èmi ti rí ọkùnrin tọ́kọ obìnrin ilẹ̀ torí pé ọlọ pàwọ̀dà ọlọ́run ní ẹmọ́ pàwọ̀dà ìwọ lọ pàwọ̀dà ọkọ ẹwà gbọ́n bọ́ọ̀ta ọwá láwọn ọkùnrin ọ̀dá ṣe lé ní ẹlẹ́ẹ̀kejì káwá sọ pé òríjínà ẹwà ló ní ká ní o ní òríjínà ẹwà tó bá ní ẹwà tó níwà ò lè rí ilé ọkọ gbé kìí ṣe ẹwà nìyẹn máa fi rí ilé ọkọ gbé ìwà ní ipò tí Ọlọ́run gbẹ̀yìn obìnrin sí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́yìn mọ̀ wọn ara yín nítorí ẹwà tẹ́ ẹ ní ẹ̀yin mọ̀ wọn ara yín ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ò sí ní ọkọ lónìí àìmọ̀ wọn ara ẹ̀ ni Yorùbá sì sọ wípé awọ̀lú mọ̀tẹ́ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀ bó o bá wọlé ọkọ
tó mọ ìwọ̀n ara rẹ ibi tó ti ń bọ̀ ó padà bẹ̀. Ó dèjì ó sí aṣọ lọ́wọ́ arítàtù ń bẹ̀. Ọkùnrin mùsùlùmí wo lórí ẹ̀ pé tí ó fẹ́ obìnrin tó rí tàtù lára? Tí n bá kó ẹgbẹ̀rún lórí obìnrin ní day one tí n bá wọlé tọ̀ tí bá bá tàtù ní ara rẹ̀ tó bá sunú ilé mi mọ́júmọ́ for security purpose ni kọ́mọ̀ lọ bọ́ sọ́wọ́ ọlọ́dẹ ni. Tá bá ti ń kásùn bá àbáyìí ní ó padà bí tó ti ń bọ̀. O ò lè rọ́kùnrin mùsùlùmí kan kó fẹ́ obìnrin tó ya tàtù sára. Tàtù ní bẹ lọ́wọ́ rẹ̀ ò ń sọ pé ọkùnrin ò dáa kí n tàtù wá lọ́wọ́ rẹ̀. Mọ̀ wá wù àfi kẹ́ ẹ máa ṣe oge òṣì, oge àwìn, oge gbèsè tí ò ní kékeré ilé ọkọ gbé. Látara àwọn ìrìn tẹ́ ti rìn ṣáájú kẹ́ ẹ tó do níjẹ̀lì bàbá, ọ̀pọ̀lọpọ̀ yín lálìjẹ̀nú ti kó sí lára. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti gbàlejò àlìjẹ̀nú tí ò ní kékeré ilé ọkọ gbé, bẹ́ẹ̀ tí ẹ̀fẹ́ mọ̀ wù àlìjẹ̀nú ara yóò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe. Kìí ṣe pé ìjíǹkì tí wọ́n jí náà lẹ jí sínú ojú ọ̀nà. Ẹ ti kọ́kọ́ síárà kẹ́ tó sọ pé nísìn ẹ wá fẹ́ jẹ́ mùsùlùmí, ẹ fẹ́ jẹ́ lẹ́hà, tẹ́ẹ̀sì ní mọ̀ pé lásìkò yẹn àlejò ti wà lára yín. Kò wá síbẹ̀ ṣe fẹ́ dáa tó kódà kó wà nàṣọ́rà, àlìjẹ̀nú ò ní jẹ́ kẹ́ ẹ dá lójú ọkọ yín, ẹ máa rùn sí bí ìgbẹ́ ni. Ìyẹn tún kọ́ bí kan bá jẹ mọ́ ọ̀kan jẹ mọ́ ọ. Ẹ ti fara kọ́ kí ẹ tó mọ́ wọ́gẹ̀lì bàbá. Dípò kẹ́ ẹ kọ́kọ́ lọ sí trítímẹ́ǹtì, kẹ́ ẹ lọ sí trítímẹ́ǹtì, kẹ́ ẹ lọ sí rúkúyà sẹ́ńtà. In fact, ẹ bá fẹ́ fi ọmọ pupa ní ìsìn, I will strongly recommend wípé kọ́kọ́ mú lọ sílé rúkúyà. Ẹ mọ̀ pé àlejò ń bẹ lára rẹ̀. Òṣìṣẹ́ lómi ti kó lórí social media nú yín kó tó lọ lé ọkọ, kò lè jẹ́ kí lé ọkọ gbé, kò lè jẹ́ kó rí lé ọkọ gbé. Ṣé ẹ wá rí nígbà míì ń bẹ tó ga sí wípé ìyá yín ni ṣẹ̀ìtọ́nù tó dúró tì yín gbágbágbá lé ọkọ báyìí. Ó ń bẹ nínú yín tó ga sí wípé àmọ̀ràn olójú kan tí ìyá rẹ̀ ń fún ló fẹ́ máa lò pẹ̀lú ọkọ rẹ̀ tẹ́ yí wọ́mọ lọ́wọ́. Má gbà fún o, má ṣe gbà fún o. Ààrẹ tó kú ò lé ọkọ nítorí pọ́pọ̀ ẹ̀ fẹ́yàwó lé, tí ìyá ìyàwó sọ wípé má gbà o, mọ́jọ fẹ́yàwó lé ọ o. Ẹ bá sì sọ wípé kẹ́nìkan má wọlé, òní ó jáde. Kó tó sọ wípé gbogbo ayé ò dáa mọ́, ìwọ fún ara rẹ̀ só dáa. Ìwọ fún ara rẹ̀ gan só dáa. Ló mú Kánẹ́bì sọ wípé ẹ bá láyé ò dáa mọ́ tó láwọn èèyàn ò dáa mọ́ nílé ayé, òun gẹ́gẹ́ fún ara rẹ̀ òun náà ò dáa, òun náà ò gbádùn, òun gẹ́gẹ́ fún ara rẹ̀ òun ló kó báwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ti sòsì káàkiri, wọ́n ti jẹ̀yìn lábẹ́, ẹ ti abẹ́ yóò ti di gorodóòmù, ẹ wà wọlé ọkọ tán, ọkọ wà wò pé inú bo ni mo já sí.
ní ó bá di wàhálà ẹlòmí inú yín nígbà bá kú tí nígbà bá ti mú ọjọ́ yìgì ni ó sì àmọ́ sọ pé àfà ẹ dákun mo lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé àfọ́ni sọ́ntọ́ fẹ́ sọ nígbà tún mọ́ preamble àfọ́ni sọ́ntọ́ fẹ́ sọ yóò ní tó ṣẹlẹ̀ ní pé ṣe nígbà mo fi mọ́ kiri ẹ̀kọ́ nígbà mo fi mọ́ kiri ìrẹsì nígbà mo fi mọ́ takọ pọ́ọ̀fù ṣe rí òkìníyàn sì wù mí ṣe o bọ̀dá kan ni o ó sára kọ́kọ́ fún ní ọwọ́ mi àbí bí ṣe ń fọwọ́ tẹ́tẹ̀ mi lá ó sá mú mi wọnú ilé so kò sí padlock ń dì mí mọ́ o àfọ́bà ní kò sí kíni ó ní padlock mọ́ inna lillahi wa inna ilayhi raji'un ní adúrú gbogbo owó tí mo ti gbé kọ́rùn yìí tó ti gbà sọ̀dá kí sọ́wọ́ tí mo ti raṣọ tí mo ti ra bàtà ọwá ń sọ fún mi ní ìsìpá jẹkù ní ọ́ subhanallah lọ́kùnrin bá doríkodò láti jọ ẹni wà láti wọnú ayé rẹ̀ tọ́dọ̀ ọkùnrin tí ó bá dá ìdí yẹn rú ò lè gbádùn rẹ̀ torí ìrìn tó hun òrìn tí wọ́n ti rìn kò ní jẹ́ kífẹ́ yóò wà ńbẹ̀ ló fi gá sí pé nínú ayàlè kùrhánì tọ́lọ̀ tí ń sọ yí pé àtọ̀yìbátù lìtọ̀yìbín àtọ̀yìbátù lìtọ̀yìbín wàtọ̀yìbún lìtọ̀yìbát wàlẹ̀kàbìsátù lìkàbìsín wàlẹ̀kàbìsún lìkàbìsátì ìtumọ̀ méjì làwọn àfáà fún ọ̀kan nù túmọ̀ náà ni wípé ẹ̀mbà ti ṣe sìnà rí ẹgbẹ́ náà ní kọ́ lọ wáfẹ́ ẹ̀mbà ti ṣe sìnà rí lóbìnrin tó bá fẹ́ lọ́kọ yá béèrè fún ọkùnrin náà tó náà ti rìnrìn yàrí tó ti túbá so that tí ó gé fọ́ ọ̀gẹ́tẹ̀ tí ó wà gé fọ́ mọ̀ wàáwù nílé ọkọ lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa gbélé ọkọ ok tù wá délé ọkọ tán wá máa ṣe bí aráàlú òyìnbó ọlọ́run tẹ̀sí máwọn aráàlú òyìnbó nìsìn lápàgbùlọ àwọn ará UK ìjọba UK ti sọ wípé èyíkéyìí obìnrin tó bá fáìlì divorce against ọkọ rẹ̀ àti ìwà àtọkọ rẹ̀ má bọ̀ wá sí Nàìjíríà nílùú tó ti síná ẹlẹ́mà lọ lóyún ẹkó ṣe é fóun bí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti fáìlì kéèsì divorce ẹ̀lọ́kọ wọn tó pé wọ́n mọ̀ gapá ni tẹ́ máa ti dé lóyìnbó tán ọmọ tó mú wá láti ọba yóò dé lóyìnbó tán yóò mọ̀ gapá sí ọkọ rẹ̀ ẹ wò tán nìkan tí òun àtọkọ ẹ lọ sílùú òyìnbó tí ẹ kọ́ ọmọ mẹ́ta lọ ó débẹ̀ tán ó ń gapá sí ọkọ ó wá lọ fẹjọ́ ọkọ sòjọba ọkọ náà yá àròjọ tiẹ̀ náà mọ́ lẹ́sẹ̀ gbogbo yín ẹ̀mọ́ lọ lóyún lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ yá òbítíbitì owó láti fi travel wọn ò tí ìpawó wọlé tóbìnrin fi ń misbehave sọ́kọ rẹ̀ tí ìrùyìn náà bá wà stranded tó di single mother nísìn mọ́ láwọn ọkùnrin ò dá jẹ́jẹ́ ìjẹ́gẹ́ lọkùnrin máa ń jókòó ara jẹ ẹ̀yin obìnrin náà ni ẹ̀yin náà lẹ gbádùn wọ́n lẹ́yìn lẹ́ pọ̀ jù nù ná sì fura sọ́rọ̀ ara yìí òyìnrán obìn òun ni ó pọ̀ jù nù náà jọkùnrin lọ sì ti bẹ̀ fura wà lẹ́ẹ̀ ti wà depressed ẹnìyẹn ti wà frustrated tẹ bá wà depressed tẹ wà depressed tẹ wà frustrated ṣé TikTok wà lóògùn ẹ̀ ṣé Facebook lóògùn ẹ̀ ṣé Instagram lóògùn rẹ̀ mà àpèjúwe ọ̀rọ̀ yìí ni àpèjúwe ọ̀rọ̀ yìí dà gẹ́gẹ́ bí ẹni tí ìbànújẹ́ wà ní ayé rẹ̀ ok ó wá fẹ́ pàbànújẹ́ rẹ̀ ó wá lọ sí club ó lọ mu ọtí ó fẹ́ pa ìbànújẹ́ rẹ̀ ó wá fẹ́ fi ọtí
dípò kó bí Ọlọ́run kó fi pàbànújẹ́ rẹ́ kó wo ra rẹ̀ wò kó dúró síwájú mírọ̀ kó wo ra rẹ̀ wò kó àṣẹ́sì sí ọwọ́ rẹ̀ kó àṣẹ́sì ìhùwàsí rẹ̀ tí ilé ọkọ fi ń gbóná mọ́ kò ní ṣe yẹ ọlọ́fẹ́ pàbànújẹ́ rẹ́ ó wá lọ sílé ọtí ọlọ́mutí kí ló mú bọ̀ tó bá ti mutí yó tán ṣẹ́dà kí ọkọ̀ gbọ́ ọ̀dànù kó bọ́ sálé kìámà tàbí kọ́kọ́ gbọ́ kó dá láàbò ara tọ́kọ̀ bá wá gbọ́ ṣẹ́dà kó gá sí kòtò kẹsẹ̀ rí ó dá o lè bára rẹ̀ bọ̀ tó bá ti já sí pé o wà ní ìbànújẹ́ o wá fẹ́ fi àrámù Ọlọ́run o tọ́lọ ń pè ní àrámù ló fẹ́ fi wọ́nà àbáyọ ìbànújẹ́ náà lẹ́ẹ̀mọ̀ bá dé ìbànújẹ́ lẹ́ẹ̀mọ̀ bá dé ẹsẹ̀ bẹ̀rẹ̀ rí TikTok, Instagram, Facebook fóbìnrin bí ìgbà tẹ́ lọ mutí ni bí ìgbà tẹ́ lọ mu ọtí tẹ́lẹ̀ fẹ́ fi pàbànújẹ́ rẹ̀ ni àlékún ìbànújẹ́ lẹ́ẹ̀tún máa kàn nígbà wá sí ojú ẹ ní ìsìn àwọn ilé àkàn máa ń bànújẹ́ pé Adeola mo ní kí ìbànújẹ́ tí ojú tí ń lọ sí ni sójú tí ẹ lọ sí ṣe bójú ara ẹ̀ lọ sí wúlẹ̀fẹ̀ kàn tẹ́lẹ̀ tó o bá ti dé lẹ́ha TikTok ṣe lẹ́ha mọ́ lọ́dọ̀ Ọlọ́run ìwọ ọmọ ní tó o bá ti lè dé lẹ́ha TikTok ẹlẹ́ha Facebook ẹlẹ́ha Instagram ọkàn ń wọ jẹ̀lìbáàbù ní oríkì rẹ ni káṣíyà tó ní àríyà káṣíyà tó ní àríyà awáṣọ wà ní òhò ní ó ti wà ní òhò ọwà anú jẹ̀lìbábà ọwà ń yí 360 lójú screen òun gbèdì òkè òun gbáyé òkè bẹ́ẹ̀ náà rárẹ̀ tí ń jó níwájú olórin inú yín tí ń sọ̀dí wúkẹ̀wúkẹ̀ Subhanallah ọ̀gá o anyway Adeola èyí tó dáa fún ọ ni pé kó repent so wá rí ara ẹ̀ tó ti gbé sórí social media kò lè kó ń bẹ́ẹ̀ mọ̀ tí Jésù èdè tí ànẹ́bì yìí sájàre tí ó fi dé torí Jésù actor lòun òun act fíìmù ni ẹni tó ń pè Jésù is a film actor ẹ̀yin sá ọmọ Mọ́ríàmù ti ń padà bọ̀ ara yìí tẹ́ ti gbé sórí social media yẹn kò ní kó ń bẹ́ẹ̀ tí ànẹ́bì yìí sọ fi dé a sọ fún yín kẹ́ ẹ tó máa gbéra yín síta kẹ́ ẹ tó máa tara yín ní pọ̀ǹtọ̀ òkè ń bẹ̀ wá débẹ̀ ìdùnnú wo lẹ wá mú bọ̀ ọbẹ̀ ẹ wá sọ pé ẹ̀yẹ lẹ́hà tẹ́ẹ̀bẹ̀ lórí TikTok yẹn fi ń pàrònú rẹ̀ ni ìrònú yóò mọ lé sí ni ìbànújẹ́ yóò mọ lékún sí ni torí pé àpèjúwe yín ni àpèjúwe tínú rẹ̀ ò dùn tí ń lọ mu ọtí inú rẹ̀ ò lè dùn yóò tún kàbànújẹ́ sí ni òrùn tí ń bẹ́ta ó tó aṣọ ọsá o ìwọ tó bá fẹ́ túbá tètè túbá Ọlọ́run bá lọba sí máa ń gba túbá ẹ̀dá àmọ́ ojú àpò ò lè jojú ara mọ́ gbogbo bó ṣe ń sí ọyàn lẹ̀ bó tó ń sídìí lẹ̀ tó ń sápá lẹ̀ yẹn kò lè kó lórí social media mọ́ ọwọ́ àkọ́kọ́ tí ó wà fi ọ láàrin wa ẹ ti blọọkù kẹ ẹ̀rọ kọfẹ́ pẹ̀lú òsì tẹ́ ń ṣe ẹ ti ọkọ̀ gidi kan ẹ̀ lè rí ọkùnrin kan tó jẹ́ mùsùlùmí tó jẹ́ ní súnà yẹ́ àmọ́ wípé ó ti fìgbà kan rí wà lórí social media tó ti ń rùdì òkè tó ti ń rú báyìí òkè yẹ́ àfẹ́ ọ wálé àwọn dìgbòlú kílẹ̀ tó bọ́ sí lọ́wọ́ wọ́n tún jàmọ́ wọ́n tún lé ọ̀dànù torí tó béèrè fún ni
ẹ̀yin lẹ béèrè fún o. a ní tẹ́lá fẹ́ ṣe ìsìláàmù ẹ kọ́ nípa ìsìláàmù ẹ yé ṣe wèrè mọ́. bá fẹ́ ṣe ìsìláàmù ní ẹ̀ bá wà ní ìbànújẹ́ àdúrà níbi kọ́ wa kí a lọ ṣe Allahumma inni abdik ibnu amatika nasiyati biyadik madin fiya hukmu allu fiya qadahu as'aluka bi kulli ismin huwa lak samaita bi nafsak títí dé parí ẹ̀yin ò mọ̀ yẹn ṣe TikTok lọ wá kàn àdúrà tí ẹ máa fi pàbànújẹ́ rẹ ẹ mọ̀ yún ṣe kẹ́ẹ̀sì ṣe muhasaba kẹ́ẹ̀ wòra yín pé bọ́ọ̀ mo ṣe ń tu ọ̀rọ̀ ara mi tí fi ń dàrú ṣé mi ò gbọ́ ọ̀sọ́kọ mi lẹ́nu ni ṣé mo máa ń pariwo lọ́kọ mi lórí ni ṣé mò ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ni ṣé kó àṣẹ́sì ara rẹ ẹ̀ ní àṣẹ́sì ara yín ẹ̀ ní bẹ Ọlọ́run ẹ̀ ní gbọ́ wà sí gidi ẹ á máa jó wájú paṣọ ẹ máa jó níwájú area àbí kí ló ń pè ẹ máa jó wájú Saidi àwọn náà jọ wọ́n àkọjú sí yín ẹjọ́ á máa mú mọ́lẹ̀ ẹ máa mú mọ́lẹ̀ ẹkún ọ̀la ni fún yín ẹkún ọ̀la ni fún yín ẹ tí bẹ̀rẹ̀ ẹkún o ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ẹkún ọ̀la ni fún yín ẹ gbọ́rọ̀ sí Islam lẹ́nu ẹ kàn ya counterfeit kalẹ̀ ẹ lọ gbọ́gẹ̀lì báàbù dànù òṣìṣẹ́ ẹfẹ́ ṣe kẹ́ máa ṣe lọ ẹ free Nàìjíríà náà ẹ free Nàìjíríà àìtí ìgbà ṣẹ̀ríà láàyè ní Nàìjíríà ni tí ṣẹ̀ríà bá ti wà ní gbogbo yíyẹn ni kọ́ọ̀tù ṣẹ̀ríà ó gbàgẹ̀lì báàbù ní orí yín òṣìṣẹ́ ẹfẹ́ ṣe lọ́mọ ṣe ìjó tẹ́ ẹfẹ́ jó ẹ lọ́mọ jó àwọn kan náà jó fún Barrister tẹ́kù àwọn kan náà jó fún Kọ̀lìntì àwọn kan náà jó fún Àyìnlá ọmọ wúrà go and join them wọ́n tá a bá lé ayé àwọn òrí ẹlẹ́hà kan tí máa jó níwájú olórin rí àsìkò tí yìí náà ni èyí ẹlẹ́hà sọ ni ẹlẹ́hà já nàmà orí yìí ti burú tipẹ́tipẹ́ mọ̀ ní ẹ̀fì gìlìbáàbù aṣọ ọ̀wọ̀ aṣọ ọ̀bẹ̀rù Ọlọ́run aṣọ ẹ̀ṣà ẹwà sọ di aṣọ ọjọ́ ẹwà lẹ́ẹ̀ní kàbànújẹ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní eléyìí tí tó bá fẹ́ kí ìbànújẹ́ kò nínú ayé kó yá lọ túbá lọ́dọ̀ Ọlọ́run kó túbá ẹlòmí ò ní nǹkan tí ń ṣe lórí TikTok ju wípé ijó ni yóò àgbé orin hip hop sí ẹlẹ́yàwó adẹ oní hip hop ẹlẹ́yàjá námà ọwádó ní hip hop ẹlẹ́yà ìsọnù àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ fún ọ lépè àwọn mùmínì ọmọ fún ọ lépè ẹja ní odò ọmọ fún ọ lépè ẹranko ní gbọ́ wọ́n mọ̀ wọ́n lépè torí pé òun yẹpẹrẹ aṣọ àmì àwọn ẹni Ọlọ́run àkọ́kọ́ ló ń yẹpẹrẹ náà ẹ̀yin yẹpẹrẹ Islam ẹ̀yin yẹpẹrẹ jẹ̀lìbáàbù ẹwà lẹ́ẹ̀ní yẹpẹrẹ ẹ lọ bọ́ jìlìbáàbù lẹ̀ ọ̀ràn náà fi wọ ni ẹ lọ bọ́ lẹ̀ ẹ máa rin òhò pé bí báwọn kèfèrè ṣe rin òhò tó ti yé so a sì mọ̀ wípé ẹ ti wà ní láyé wọn lódìdí àmọ́ ẹ wá látọ̀bọ́gí ìpìlẹ̀ ilẹ̀ lẹ́hà ẹ ń wọ́n jẹ̀lìbáàbù sọ́rùn ẹ wá ń kúra ẹ sórí TikTok ẹ wá ń sòsì ẹ ń ṣèranù nígbàtẹ́ ẹ mọ̀ pé ẹ̀ ní lòfin kí lẹ gba jẹ̀lìbáàbù sí nígbàtẹ́ ẹ mọ̀ pé ẹ̀ ní lòfin kí lẹ gba ìsìláàmù sí sógun lẹ fi wọnú ìsìláàmù ni sógun ogun ni wọ́n kó jà ilẹ̀ fi wọnú ìsìláàmù
ẹ wá ń ṣe àǹfààní freedom of religion, freedom of opinion, freedom of view, freedom of speech, freedom of nonsense, freedom of madness, ẹ wá ń sì lò. Ayé yín wá ń ta á lọ, ayé yín wá ń ta á lọ. A ní kan mo sálámọ̀ sínú wọn, mo sálámọ̀ sí lọ́wọ́ ní what help can you what help can you give me or whatever. Mo ní help, mo ní máa gbọ́ lọ súnmọ́ àwọn àfáà súnà ó lóun wà lábẹ́ Òkúta whatever. Wọ́n ti ẹ̀kọ́ lábẹ́ Òkúta yẹn dáadáa lógùn state, wọ́n pọ̀ lógùn state yẹn dáadáa. Pápákọ̀ ti ní kí n fóun lówó, ọmọ mi rí, mi ò mọ̀ ọ́ rí, o ti send account number sí mi, o ti send account number sí mi lójú ẹsẹ̀, ó pay account kí bọ́n fowó bẹ̀. Mo ní kò tí ì kan owó, mo ní kọ́kọ́ lọ kóra ẹ kó lórí social media kémi tó lè send owó sí ọ, kọ́kọ́ kóra ẹ kó lórí social media. Bó ṣe block mi nù. Owó iná sáni sáá, owó iná sáni sáá, torí pé ẹ ti ń tọ ìgbésí ayé tẹ̀ ń rìn tẹ́ fi di single mother. Àìgbọ́ràn yín tẹ́ fi di single mother, àìgbọ́ràn náà lẹ́tún ń ṣe é lọ lẹ́yìn ìgbà tẹ́ di single mother. Ṣẹ́yìn nìkan ni single mother ni, ẹ̀yin nìkan ni adélébọ̀ ni, sádélébọ̀ sẹ́ wà lẹ́ Yorùbá ni, sáyé wọn ta tó báyìí ni. Ẹ lọ ṣọ́ra yín o. Adeola àdí kí ló pera rẹ̀? Ó ti fi rẹ̀ ṣe tó fẹ́ fi rẹ̀ sí lórí social media already. Social media ò lè gbé kúrò ń bẹ̀. Àmọ́ tí ẹ̀rù nú pìwàdà pọ̀pọ̀ dandan kó ọ̀rọ̀ kan fẹ́ o, ọkọ̀ èsì dandan o. Àbí nígbà tó ń bọ̀ wá sílé ayé wọ́n sọ fún ọ pé tọ́ọ̀bà lọ́kọ ò lè rí ojú rí Ọlọ́run. Tọ́ èyí tó bá ti bàjẹ́ stéèjì pé kọ́mọ̀ lọ́kọ fẹ́ mọ́nú yín tó fọwọ́ rẹ̀ ẹ̀fà nìyẹn, máa sin lọ́n lọ, má ṣe wèrè mọ́. Tó ti yé, dandan ni kẹ́ ẹ ṣẹ̀sìn, dandan ni kẹ́ ẹ kú sínú ìsìláàmù. Tẹ́ ẹ bá ti kú sínú ìsìláàmù, iná lẹ̀ ń lọ. Ẹni tí ó bá ti kú sínú ìsìláàmù, iná ló ń lọ, iná tààrà ni. So tọkọ bá kọ̀ ọ́ lẹ̀, mo kú tẹ́sìn. Ṣé torí ọkọ mo fi wálé ayé ni? After all, ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ mọ̀ wù tẹ́ fi di single mother. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ni. Ẹ lọ túnra yín ṣe o, ẹ lọ túnra yín ṣe. Báàbá lè fọlọ́pàá gbé yín lórí pé ẹ fi kèlè bá bù wá, ẹ fi ń sóòsì, á bẹ Ọlọ́run tì í. Ṣé ẹ ti gbọ́? Tí kò bá sọ́lọ́pàá tá fi mú yín lórí pé ẹ ń fi aṣọ jèlè bá bù, ẹ fi ń sóòsì. Ẹ̀rí nílùú yìí, bí ẹ bá wọ aṣọ ámì láìsí ámì, tọ́wọ́ ámì bá gbà mú, ìyà tí ó jẹ tí ó bá jẹ́ ní ìmọ̀láyé rẹ̀ ó ti tó. Aṣọ ámì, èèyàn ló gbáṣọ ámì kalẹ̀ o. Aṣọ tọ́lọ́ ń wá gbé kalẹ̀, ẹ̀yin wá ń wọ̀ ní ìwọ̀ èpè, ìwọ̀ táwọn mọ̀lẹ́kọ̀ fi mọ fún yín lépè, táwọn mùmínì ó fi mọ fún yín lépè. Ìwọ̀ tẹ́ ìwọ̀ gẹ̀lẹ́ bábù nìyẹn náà. Ẹ wá lẹ́ẹ̀ní máa lékún ní ìbànújẹ́, ẹ máa lékún ní ìbànújẹ́ sí ni. Ìbànújẹ́ yóò máa lékún sí ni. Àfi tẹ́ ẹ bá pọ́n gẹ̀lẹ́ bábù wálé, tẹ́ ẹ bá sì mọ̀ pé ẹ̀ ní wọ̀ mọ̀ bá dé ọlá ṣe ẹ lọ put it off. Ẹ put it off. So káyé máa rí bẹ́ẹ̀ ṣe rí, tó ti yé, kẹ́ ẹ ju àwọn kèfèrí tán ráúráú. So mo ní kí n sáré sọ eléyìí nítorí kẹ́ ẹ lè rí nǹkan dìmú bẹ́ẹ̀. Adeola àtẹ̀yìn ẹlẹ́yà TikTok yòókù, ẹ bẹ̀rù Allah. Ẹ pàdé Ọlọ́run níjọ́ kan láti inú sàárè ló ń kálukú ti bẹ̀rẹ̀ sí ní pàdé Ọlọ́run. Ó pàdé àwọn màláíkà, wọ́n bi ọ́ léèrè tó gbélé ayé ṣe. Tó bá dọjọ́ àlìkìyámà, sọ yẹ kó wà nínú ẹni tọ́lọ́run bó kù rí pé èé ṣe tó fi ń fi aṣọ jẹ̀lì báàbù tí mo pa láṣẹ fáwọn ìyàwó ànábì àtàwọn onígbàgbọ́ òdodo
èsè tó fi ń ṣòṣì lórí TikTok kí ló fẹ́ wí fọ́lọ́hun so ìwọ tó bá mọ bó ṣe lè túbá lọ wo prógámù tí mo ṣe fún bàbá Sokoti mo ka bí yẹn ṣe máa túbá ń bẹ̀ lọ wò tí Facebook kò bá tí gbé kúrò tó bá sì ní ìdí ẹ̀ mẹ́sẹ̀jì mi màá sẹ́ndì ẹ̀ sí ọ kó lọ wò yẹn náà kó fi tún ayé rẹ̀ ṣe àfẹ́káyé yóò bàjẹ́ ṣùgbọ́n àfẹ́ máa rí yín kí ni wá máa bàjẹ́ àfẹ́ máa rí yín kẹ́ ẹ máa yẹpẹrẹ aṣọ àpọ́nlé Islam àwa la ní jẹ̀lìbáàbù o àwa mùsùlùmí la ní o kò sí fún kèfèrí o aṣọ àpọ́nlé sì ní o ẹ bá wá ta ẹrẹ̀ sí lára tó fi ẹ̀gbin yí lára Ọlọ́run bó fi ẹrẹ̀ yí ayé rẹ̀ Ọlọ́run bó ta ẹrẹ̀ sínú ayé rẹ̀ tó bá lòun dìpírẹ́sì ló ń fi sọ jẹ̀lìbáàbù dìdàkudà depression yẹn ṣe bẹ̀rẹ̀ ni ó ṣe ẹ̀ka a ni kèèka b kèèka c yóò wá kà lórí z kó tó kú láyé fún wípé òyìnbó pẹrẹ jẹ̀lìbáàbù. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.